Pẹ̀lú bí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bó ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n, ìpàdé ìkọ̀kọ̀ ó ti wáyé ní ilé ìjọba ìpínlẹ̀ Èkó láàrin àwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ilẹ̀ Yorùbá tó sì jẹ́ pé ọ̀nà bí wọn yóò ṣe gba ìjọba kúrò lọ́wọ́ gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní wọ́n ṣe nínú ìpàdé tó wáyé ní ìpínlẹ̀ Èkó lópin ọ̀sẹ̀ tó kọjá yìí. Kì í ṣe ìròyìn mọ́ pé ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ní ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yóò wáyé ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó ń bọ̀ ìyẹn ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹjọ the 15th of August 2026 ó ní ìpàdé ọ̀hún ní ètò ìdìbò náà yóò wáyé. Àwọn olùdíje tí ó sì lórúkọ jù tó jẹ́ pé láàrin àwọn méjèèjì ni ẹni tí yóò jáwé olúborí ìlú dájú pé yóò wà òun náà ni gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó fẹ́ ṣe sáà kejì àti kọmíṣánná ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ èyún tó jẹ́ olùdíje ti ẹgbẹ́ òṣèlú APC Aṣíwájú Bọ́lá Oyèbámíjí. Ọ̀rọ̀ ìbò yìí ó ti di rògbòdìyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ pé rògbòdìyàn òṣèlú oríṣiríṣi ni ló ti ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, ṣùgbọ́n tó jẹ́ pé gbangba yóò dẹkùn kedere yóò sì bẹ́ wò ní ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Ṣá o nítorí eléyìí inú jẹ́ kí ìpàdé agbára kó wáyé ní àárín àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC ní ilẹ̀ Yorùbá ilé ìjọba ìpínlẹ̀ Èkó lọ́dọ̀ gómìnà Olúṣọlá Babájídé Sanwó-Olú ni wọ́n sì ti ṣe ìpàdé náà. Nínú ìpàdé náà àwọn tó wà níbẹ̀ yàtọ̀ sí Sanwó-Olú tó gbàlejò àwọn náà ní ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ondo gómìnà Lucky Orímisàn Ayédàtiwa. Àwọn míì tó wà níbẹ̀ òun ni gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó dàbí aṣíwájú fún gbogbo ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ Yorùbá olóyè Bísí Abdulkareem Àkàndé. Ẹlòmíì tún ni gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà. Ẹlòmíì tún ni igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó tí wọ́n ti fà sílẹ̀ gẹ́gẹ́ bí olùdíje fún ipò gómìnà Èkó lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún tó ń bọ̀ ọ̀gbẹ́ni Ọbáfẹ́mi Hamzat. Ẹlòmíì tún ni olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ògùn lọ́dún tó ń bọ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC sẹ́nitọ̀ Solomon Ọlámilékan Adéọlá tí ó gbajúmọ̀ sí Yáyì. Nínú ìpàdé náà ní gbogbo àwọn tá a dárúkọ yìí ni wọ́n ti jíròrò lórí ètò ìdìbò ọ̀sẹ̀ tó ń bọ̀ kí ni wọn yóò ṣe kí làwọn nǹkan tó kù tí wọn ti ṣiṣẹ́ lé lórí láti lè jáwé olúborí. Tá a sì gbọ́ pé wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí àwọn ọgbọ́n àti ọ̀nà tí wọ́n yóò lò tí wọn yóò fi yí gómìnà Adémọ́lá Adélékè dá lágbòdà sí náà. Tá a sì gbọ́ pé nínú gbogbo ìpàdé náà ni wọ́n ti fẹnu kò pé àwọn gbọ́dọ̀ fi ìmọ̀ ṣọ̀kan kí àwọn lè lé Adémọ́lá Adélékè kúrò ní ilé ìjọba. Ṣùgbọ́n ṣá o níṣe làwọn ọmọlẹ́yìn Adélékè ń sọ pé ìmọ̀ tú ìmọ̀jọ ìmọ̀ wọn ò ní dalẹ̀ àti wípé òfò ọjọ́ kejì ọjà ìní gbogbo tí wọ́n ń ṣe ìní yóò padà já sí.